Prince Fọlọ́runṣọ́ ní gbèjègbèjọ ẹ yàgò lọ́nà àwọn ọmọ bá fẹ́ wọlé Prince Bishop Ọládàpọ̀ Fọlọ́runṣọ́ aṣáájú máa wọlé máa rọra ọdún ẹ̀ lóde olówó orí ìṣe wọn kó ọdún òkú yẹ̀dùn àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n má bínú mo bá yín lóye mo pé ẹ̀yin lórúkọ lápẹ́ ládéládé lórúkọ lápẹ́ lóyè o bọ́dún bá bá ní láyé orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí ògbé dúpọ́ lọ́wọ́ àdáni má gbàgbé ni tó ní ẹ̀mọ́ bẹ nínú ọlá ńlá ọba ńlá ti fọ́ ọba jẹ abá yín gbégbá ọpẹ́ gẹ̀ǹgẹ̀ sí lẹ́dùnmarè ọba Bishop Ọládàpọ̀ adé orí ìṣe Harriet owó bàbá Bánkẹ́ Popsi fi káyọ̀ gangan ni owó bàbá Samuel iṣẹ́ tó ṣe lórí ọmọ onídàálẹ́dẹ̀ òfo lágbára ọlọ́run ọba happy birthday ọmọ aṣáájú máàrin ìyẹn fanda onílò oníjẹ́ ní abẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ilé tí yá o mo wọlé forí àdé mo ṣe tó ọba ẹ̀yin lákìkànjú akọni lójú ogun ọmọ ọwọ́ ọmẹkùn ọmọ olókè méjì ìdàpọ̀tàbọ̀ lórí ara wọn Prince Fọlọ́runṣọ́ òkè lábàbá kò wọ́lú ayé pé tani ọgbọ́n bá dójú ogun kó wá wí fún mi ó jàre bá tètè jẹ́ o ń bá bàbá rẹ̀ lu ayé pé ọmọ bá ìyàrá ìjùmú korí jẹ́ ẹ pẹ́ láyé. agunnigunsi ọmọ agunni tí wọ́n rọ ọ̀nà bọ̀ ọmọ alátó méjì lòlú lè ejèjì ìjó ṣẹṣẹṣẹ iye máa bo abòmọ́tò ọmọ abọ́kárí oníkòkò ìgboro. kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ ní ayé tó ẹ ò ní mọ̀ sáré èèyàn ọmọ lágbára ọlọ́run ọba ògbó pákápáká ń lo gbọ́ alábàáhùn agbólà níta gbọ̀nrín kẹ́ẹ̀dàgbàdògbò kẹ́ẹ̀dàgbàlagbà á ṣe. dókítà Mrs. Ajibike lónìí máa kí n kú ọdún o wọ́n láṣẹ iṣẹ́ àmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe lágbára ọlọ́run ọba ìgbà rẹ tí wọ́n ń wá ọlọ́run ọba oníjẹ́kẹ́ ẹ̀ kánjú kú òjòjò níṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa lè níwò ìyá àmọ́dún ìgbà alẹ́ rẹ̀ lé ní àwọ̀ alẹ́ rẹ̀ lé ní ọlá alẹ́ rẹ̀ lé ní gbogbo bí ẹ bá ń dé ọlọ́run ọba oníjẹ́ rí nira ìgbà ọdún kan.